هدي النبي فاحتذي من النشوز استنقذي هدي النبي فاحتذي من النشوز استنقذي. هدي النبي ìlànà tá Nábì wá filẹ̀ ọ̀nà àmà tá Nábì wá filẹ̀ fàhtàdì ó ní ó máa tẹ̀lé o ó ní ó máa tẹ̀lé o ojú ọ̀nà yẹn ni ó máa tọ̀ o kódà tí ò bá tún yọ tún bí àwọn àlùfáà léèrè dákun kí là Nábì sọ ń pa báyìí tílé ẹni ẹ̀fí dàrú ọ̀pọ̀lọpọ̀ lẹ́kṣọ̀ bẹ́ẹ̀ ló ti wà máa gbọ́. mina nushuzi stankidhi. gbogbo téèyàn wá máa ṣe tí fi máa wùwà burúkú lọ́dẹ ọkọ tí ó fi máa wùwà burúkú lọ́dẹ ọkọ jìnnà sí gbogbo ẹ̀ gbogbo ràn wá gírímọ́kà ìsorí kunkun ìsorí bẹ́ńbẹ́ yẹ́kẹ́ ìsorí ọkọ̀ọ̀kan òkun kọ́ńbọ̀dù gbogbo ẹ̀ gbogbo orúwà jẹ́gbọ́njẹ̀gbọ́n tó ọmọ bẹ́ẹ̀ tọkọ rẹ bá ti lóhùn ò fẹ́ jìnnà sí ọ̀ ń ṣe é lẹ̀ fúnra rẹ àti fáwọn ọmọ rẹ ni